èmi tẹ́ ń wò yìí ni Adéjọkẹ́ Adékúnlé tí gbogbo ayé mọ̀ mí sí Pẹ́rẹ́kòsóṣì. Mo ní owó lọ́wọ́, mo kọ́ ilé gan, mo dẹ̀ ní ilé iṣẹ́ rẹpẹtẹ. Èmi kan náà ni mo ń taṣọ tó pọ̀ ní Ìdúmọ̀tà. Àwọn àgbà bọ̀ wọ́n ní ìṣẹ́ kì í déédéé ṣẹ́ o. Ọ̀rọ̀ ló dẹ̀ máa ń bá mo kó mo rò wá. Ẹ̀yin ọmọ Nàìjíríà, owó tí mo ní yìí kò sí ìfọ̀kànbalẹ̀ o. Bẹ́ẹ̀ dẹ̀ nílé tí mo kọ́ kò sí ìyí tí mo lè gbé nínú rẹ̀. Ẹ wá jókòó. Ẹ̀yin tẹ́ ń jẹun lọ́wọ́ ẹ fóúnjẹ yín sílẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ sùn ẹ forún sílẹ̀ ní wákàtí àtàsìkò yìí o. Ẹ jókòó kẹ́ máa bá mi ká lọ. Kẹ́ wá mọ bí iṣu ṣe jó bọ́ọ̀bẹ ṣe bẹ́. Ìyà yìí pọ̀ ó tó bẹ́ẹ̀ gẹ́ láàrin mi àtọkọ mi pẹ̀lú ọmọ 3 lọ́wọ́. Nínú ìyà yìí náà níṣẹ́ tún bẹ́ lọ́wọ́ ọkọ mi sí o. Ó di ọjọ́ kan bá pinnu lọ́kàn mi. Mo bá ní mo fẹ́ máa lọ ṣe alábàárù lẹ́kọ̀ọ́. Mo gbé kó lọ. Mo bẹ̀rẹ̀ sí ṣe alábàárù yìí. Mo ṣe alábàárù yìí tí. Odidi ọdún 3 gbáko ni mo fi ṣe alábàárù. Mi ò rí nǹkan kan mú bọ̀ ń bẹ̀ o. Mo bá padà sílé. Kò pẹ́ kò jìnnà. Ọkọ mi bá pè mí. Ó ní Adéjọkẹ́, mo ní o. Ó ní kí n já máa lọ abúlé, mo ní mi ò lọ abúlé o. Mo ní sábúlé tán tí ń fojú olówó wò wá. Ó wàá lọ láìsí nǹkan kan. Nínú ọmọ 3 tá a bí lọkọ mi bá kì kan mọ́lẹ̀. Èyí tó kì mọ́lẹ̀ làkọ́bí wa. Ó fi èyí tí mo bí lákọ̀bí lẹ̀ pẹ̀lú àbígbẹ̀yìn. Ló bá mà lọ o. Gbogbo ìgbà tí mò ń sọ fún yín mò ń gbé alákùkọ nígbà náà. Kò pẹ́ kò jìnnà mo bá tún gbéra. Mo bá ń lọ ṣiṣẹ́ bíríṣopé. Mo ń bá wọn ru kankéré ní site. Mo ń bá wọn pọn mi. Mo fi rán àwọn ọmọ mi lọ sílé ìwé. Mo fi fún wọn lóúnjẹ. Mo fi sanwó ilé. Ó di ìrọ̀lẹ́ ẹjọ́ kan ni mo parí iṣẹ́. Mo bá ń lọlé. Lílọlé tí mò ń lọlé, mo bá pàdé àwọn géńdé 4. Àwọn géńdé yìí fì tó bẹ́ẹ̀ gẹ́. Làwọn 4 bá gbé mi, bá mi lájọṣepọ̀. Mo ké. Mi ìrẹ́ni rẹ̀ mí lẹ́kún. Ọ̀rọ̀ yìí dùn mí wọnú egungun, ó dùn mí wọnú ara. Ṣùgbọ́n o, ta ni mo fẹ́ rojọ́ mi fún? Ibi tí mo ti ń lọ lọ́nà, mo bá pàdé arábìnrin kan tá a porúkọ rẹ̀ ní Olúbùnmi. Olúbùnmi pàdé mi lọ́nà ló bá ní kí ló dé. Mo bá kẹ́jọ́ mo bá rò fún. Ló bá ní ká lọlé, òun bá tẹ̀lé lọlé. Nígbà tí wọ́n délé Olúbùnmi, ló bá ṣí wọ́lẹ̀tì rẹ̀. Ó fún mi ní 50,000. 50,000 tó Olúbùnmi fún mi ó dàbí 50 million. Inú mi dùn, ara mi kún, ẹ̀rín bọ́ lẹ́nu mi. Mo gbàgbé ìyà tí mo ti jẹ ní wákàtí yẹn. Mo bá délé. Gba àwọn ìdélé mo ti bọ́mọ mi ń ta pẹ̀lú omijé lójú àwọn méjèèjì. Pẹ̀lẹ́rù mi àti bàbá landlord. Bàbá kí ló dé, wọ́n láfi kí n bá jáde lénìí. Ó dà ṣe bówó lẹ fẹ́ gbà. Mo bá tètè aṣọ tí mo wọ̀ lọ táìtì. Mo bá kó 30,000 fún bàbá yìí. Inú bàbá yìí dùn, ó rẹ́rìn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ó ní ọmọ Nàìjíríà ń fẹ́.
bàbá ìgbowó tán fúnra rẹ̀ náà ló kẹ́rù mi wọlé padà ló má àwọn ọmọ mi ló fà wọ́n wọlé lèmi àtàwọn ọmọ mi bá ń lo 20,000 tó kù díẹ̀ mo ń gbà tó bí ọ̀sẹ̀ méjì mo bá dàrú mi ní ha mi ì máa gbọ́dọ̀ fojú olóore gúgi mo bá gbéra mo ní kí n lọ dúpẹ́ lọ́wọ́ Olúbùnmi nígbà wọn délé rẹ̀ ó kẹ́ mi ó gẹ̀ mí mo jẹ mo mu ló bá pè mí ló Ládéjọkẹ́ mo ní ó lóun ò lè fún mi lẹ́ja jẹ mọ́ o bí wọ́n ṣe máa pa ẹja lòun fẹ́ fọ̀nà rẹ̀ hàn mí ṣẹ́nu mi ò mẹ́nu mo ní kí ló dé tẹ́nu mi ò ní mẹ́nu ṣe bówó ni mò ń wá ló bá ló dáa ló bá ní kí n máa lọ tó bá dọ̀túnla kí n wá bá òun ní rárá o ohun tó bá ti yá kan kì í tún pẹ́ mọ́ lénìí jọ abáríbi ni bí wọlé ó ti yá kó já máa lọ lónìí ẹ̀ mo ní bẹ́ẹ̀ ni ló bá mú mi ó mà dínú ẹgbẹ́ wọn nígbà tá a dénú ẹgbẹ́ yìí wọ́n gbà mí lọ́wọ́ wọ́n gbà mí lẹ́sẹ̀ láì mọ̀ pé Olúbùnmi fúnra rẹ̀ ló lórí ẹgbẹ́ yìí la bá bẹ̀rẹ̀ sí gbádùn ó pẹ́ díẹ̀ o náà bá pè mí náà bá Ládéjọkẹ́ èmi àtajá o àjọṣepọ̀ ọjọ́ méje yóò wà láàrin wa mo kọ́kọ́ fẹ́ kọ̀ pé àjọṣepọ̀ báwo wọ́n bá ní mi ò gbọ́dọ̀ kọ̀ o mo bá ló dà ajá bá mi lájọṣepọ̀ ọjọ́ méje gbáko nígbà tó di ọjọ́ kẹjọ ló bá ní màá lọ bọ́kọ mi lábúlé ọkọ mi náà ó tún bá mi lájọṣepọ̀ mo máa fara mọ́ mo máa lọ pẹ̀lú ọmọ méjèèjì lọ́wọ́ nígbà tí wọ́n padà délé nínú ilé tí mò ń gbé owó ti kún bẹ̀ jaburata mo wá dolówó rẹpẹtẹ ibẹ̀ ni mo ti kọ́lé mẹ́fẹ̀ẹ̀fà tí mò ń sọ yìí tí mo kọ́ méjì síbàdàn tí mo kọ́ méjì sẹ́kọ̀ọ́ tí mo kọ́ kan sábẹ́kúta tí kan sì ń bẹ nídìí ìrókò tí mo wá nílé iṣẹ́ tí mọ́tò náà dẹ̀ pọ̀ rẹpẹtẹ láì mọ̀ yìí pé kì í ṣe owó tó mọ́ ni mo ní gbogbo bí mo ṣe náwó yìí tó ọkàn mi ò balẹ̀ o mi ò lè súnbẹ̀ ṣẹ́jú kan ṣoṣo inú ilé tí mò ń gbé báyìí torí mo ti kó kúrò nílé alákòókò yẹn mo ti kó lọ Ìkẹjà ńgbà mo ti dolówó mo lọ rẹ́ǹtì ilé síbẹ̀ ni o tí mò ń gbé tí n bá padà sùn nínú ilé yìí náà ọkàn mi ò ń balẹ̀ tí n bá rántí gbogbo dúkìá tí mo ní pé kò sí ìtó mọ́ níbẹ̀. a bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ àníyàn lọ èmi náà dolówó mo dẹni tó ń bá wọn lọ́lá sọ̀rọ̀ mo dẹni tó ń bólówó sọ̀rọ̀ náà yan fandafanda láàrin àwọn olówó mo dolówó láàrin àwọn èèyàn jàǹkànjàǹkàn tẹ́ ẹ mọ̀ tí mi gbọ́dọ̀ dárúkọ ńlájọ́ ń ṣoge. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ má sùn ẹ má gbọ́rọ̀ mi lọ. kò sí ohun tí mi kì í yí padà sí o mò ń dológbò mò ń dajá nǹkan tó bá wùn mí ni mo lè yíra padà sí tí mo lè fi ṣiṣẹ́ bí. nínú gbogbo àwọn tá a jọ ń tajà ní ṣọ́ọ̀bù tá a jọ wà lẹ́kọ̀ọ́ ẹni tí n bá fẹ́ kó tà ní o ẹni tí n bá fẹ́ kó tà kò ní tà torí tí n bá ti dológbò tí n bá ti lè lọ yàgbẹ́ síwájú ṣọ́ọ̀bù wọn ò ní ta nǹkan kan iṣi ló ń yọ owó mi ṣúlẹ̀ jọ yìí èmi á tà ń tèmi o èrò á máa wọ́ wọnú ṣọ́ọ̀bù mi wọn ò ní mọ̀ pàgbára tèmi ní ni mo fi ń pe èrò wọlé obìnrin kan wà ní ṣọ́ọ̀bù kẹrin sí mi ló bá bẹ̀rẹ̀ sí pariwo kiri òun lọ Dubai lọ́la òun lọ Dubai lọ́la mo wò báyìí mo ti ẹ̀rọ bẹ́ni tó ní nǹkan kan ni àṣé kò ní nǹkan kan rárá nígbà tó di òru èmi bá dológbò mo bá lọ bá a nílé mo ní lọ yẹ̀ wò òfúùtù fẹ́ tẹ̀ ni àṣà tí ò ní kán bí mo ṣe pa obìnrin lápagbé nìyẹn o
gbogbo àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí sunkún iná bá ń ké èmi ò ké o torí èèwọ̀ ọ̀nù ẹgbẹ́ tiwa ni a gbọ́dọ̀ ké. ilé mi kan wà ní Ìjẹ̀ṣà 22 Adésínà Street nílé yẹn. nígbà àwọn ìkọ́lé yìí odidi ìjàpá ni mo rì mọ́lẹ̀ láti máa fi gba gbogbo àìsí kéèyàn tó bá ń gbénu lé yẹn. gbogbo àwọn tó gbénu lé yìí ò rí kankan mú kúrò o. wọ́n tọrọ jẹ ni kò sí nǹkan téèyàn mú dénú lé mi tó máa mú jáde. bẹ́ẹ̀ ni Ọlọ́run má jẹ́ àsí kọ́kọ́rọ́ kú kì í máa ṣàdúrà tí ẹ̀ wá lè gbà torí ilé tí mo kọ́ sídìí ìrókò inú ilé yìí àìsíkì wọn náà ni mò ń lò níbẹ̀. kódà pàápàá téèyàn bá ra lẹ̀ kó tó dénú ilé yẹn yóò tà bó o ra mọ́tò ó máa tà wàá fi sanwó ilé mi. ó máa ráre kú ni á dẹ̀ sí kọ́kọ́rọ́ kú. ẹ jọ̀ọ́ ṣàdúrà téèyàn lè gbà ni ìṣàdúrà téèyàn lè gbà. gbogbo nǹkan tá a fi ń gba ìsìnkí àwọn èèyàn ọwọ́ wa ló wà. àwọn ọ̀nà tá a fi ń gba ìsìnkí lóríṣiríṣi ọwọ́ wa ló wà. gbogbo àwọn tó ń gbélé mi gbogbo ohun tí mo fi ń gba ìsìnkí wọn pọ̀ rẹpẹtẹ. wọ́n bá ti fẹ́ ṣọdún tí n bá ti rẹran fún wọn tọ́n bá ti pa ẹran yìí tí mo sì ti ra ráìsì tí mo ròróró tí gbogbo inú ilé yẹn bá lè jẹ pátá gbogbo àìsìkí wọn pátá ni mo gbà. níjọ́ kan mo máa ń dológbò lọ sínú ilé mi. mo débẹ̀ níjọ́ kan làwọn onílé ń bá parapọ̀ náà bá ní ológbò tó tiẹ̀ máa ń wáyà àfi táwọn bá pa. mo wò wọ́n pé níta bá ní ká mú ni la máa rí mú ẹni tá a bá fẹ́ kéèyàn mú kò lè mú láéláé. náà bá lé mi gidigidi wọ́n rí mi o. ṣùgbọ́n ọkùnrin kan wà nínú wọn ń pè ní Mọ́ṣúdì. òun ya elétí kunkun ẹ̀dá ó sì ya aláìgbọ́ràn ó sì ní àwòjúmọ́. ibi tó ti ń lé ológbò yìí lọ ológbò yìí bú ẹ̀yìn lẹ́ẹ̀kínní kò padà lẹ́yìn ó wú ẹ̀yìn lẹ́ẹ̀kejì kò padà lẹ́yìn nígbà tó dé lẹ́ẹ̀kẹta ó mú arákùnrin yìí balẹ̀ ó gba apá kan lọ́wọ́ ẹ̀ gba ẹsẹ̀ kan lọ́wọ́ ẹ̀ ó gba ògbà ẹ̀sìnkì ara ẹ̀ pátá. di bí mo ṣe ń sọ fún yín arákùnrin yìí ò lè dá dìde ńlẹ̀. àbúrò mi kan wà ó ṣègbéyàwó Rámọ́tà lórúkọ ẹ̀. látìgbà tó ti ṣe ìgbéyàwó yìí kò rí ọmọ bí láti àárọ̀ dalẹ́ torí mo ti mú ilé ọmọ rẹ̀ tọ́jú. tẹ́ ẹ bá ṣèrántí pé mọ́tò pa ẹnìkan tó gé sí méjì ọkọ rẹ̀ ni mo gé sí méjì o tí mọ́tò padà lágbàdo ọjà yìí. ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ́dún náà lọ. a wá lọ ṣe mítìnì kan nífọ̀. ẹyẹ kan wá já gbà tá à ń padà. ẹyẹ náà já sárárọ̀ mi Ṣàngó. jíjá tẹ́yẹ yóò já làwọn arárọ̀ mi bá bu ẹyẹ yìí náà bá pa á. ó dùn mí tó bẹ́ẹ̀ gẹ́ torí ẹni tó mú mi wọnú ẹgbẹ́ tó jó lórí ẹgbẹ́ yẹn òun ló jábọ́ tó sì kú. ṣùgbọ́n gbogbo àwọn arárọ̀ mi pátápátá mo ti fojú wọn hàn máa bo. gbogbo àwọn tó pẹyẹ yẹn wọn ò gbádùn mo ti gba gbogbo àìsíkì ara wọn mo dẹ̀ ti pa wọ́n lápasáyé. tí a bá fẹ́ lọ ṣiṣẹ́ ẹbí wa a máa ń yíra padà a máa ń di ajá. ṣùgbọ́n ká tó yíra padà ká tó di ajá a máa kúnlẹ̀ a máa jẹ ìgbẹ́. ìgbà yẹn la máa wá yíra padà tí a máa di ajá tí a máa lọ ṣiṣẹ́ ibi wa yẹn. gbogbo àwọn tá a bá fẹ́ lò ṣe iṣẹ́ ibi yìí a máa ń sọ wọ́n dájá. tí a máa ń lo agbára wa tá a máa fi sọ wọ́n dájá. àwọn náà gbọ́dọ̀ kúnlẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ ìgbẹ́. ìgbà yẹn ló máa di ajá tá a máa mú wọn lọ́nà ẹgbẹ́ wa. agbára ológbò ìní agbára tó le jù nínú ẹgbẹ́ wa. ṣùgbọ́n tó bá ti rí iṣẹ́ takuntakun tí èèyàn ṣe nínú ẹgbẹ́ yẹn inú máa fúnyàn ní agbára ológbò o.
ṣùgbọ́n gbà tí wọ́n rí iṣẹ́ takuntakun tí mo ṣe nínú ẹgbẹ́ yẹn wọ́n fi fún mi ní agbára ológbò. Mo ti pa tó èèyàn 15 náà wá fi fún mi ní agbára ológbò. Agbára ológbò yìí ni mo wá ń lò jù pàápàá pẹ̀lú àwọn ọmọ iṣẹ́ mi. Agbára ológbò yìí ni mo fún gbogbo wọn tí wọ́n ń lò. Agbára tó le jù tó wà nínú ẹgbẹ́ wa lágbára ejò. Agbára ejò ní agbára jù. Ṣùgbọ́n tí èèyàn ò bá pa tó ohun tí wọ́n fẹ́, wọn lè fún èèyàn ní agbára ejò. Nígbà tí wọ́n wò ó, wọ́n rí pé mi ì tí ì pa tó èèyàn tí wọ́n fẹ́ nínú ẹgbẹ́. Nínú ẹgbẹ́ wa ní agbára ejò. Agbára yìí ló ní agbára jù. Tí èèyàn bá fẹ́ gba agbára ejò, á jẹ́ ẹni tó ti pa tó èèyàn tó pọ̀. Torí pé wọ́n wò ó, mi ì tí ì pa tó èèyàn tó fẹ́, òun náà tí ì fi fún mi lágbára ejò. Èmi náà bá ti di ẹni tó ń gba agbára ejò, bá ti máa ṣe ohun tó wù mí káàkiri. Ṣùgbọ́n torí pé mi ì tí ì pa tó èèyàn tó fẹ́, òun náà ṣe fún mi lágbára ejò. Ẹ̀yin ọmọ Nàìjíríà ṣe ń tẹ̀lé mi. Mo wà nínú ilé ńjọ́ kan, jẹ́jẹ́ mi ni mo jókòó. Arábìnrin aláboyún kan ṣe wá nìyẹn tó ṣe kanlẹ̀kùn mi kókókó. Ló bá sunkún dé, kí ló ṣe ẹ́? Màmá ẹjọ́ ẹ gbà òun ò tí ì rẹrù ọmọ. Kò sí nǹkan kan lọ́wọ́ ọkọ òun, ní ṣe tẹrù ọmọ. Mo ní kó jókòó, mò ń bọ̀. Mo wọlé, mo kówó kan arábìnrin. Kúkúlẹ̀ tó máa kúlẹ̀ tó máa dúpẹ́ lọ́wọ́ mi nígbẹ́ tí mo ní kí n gbé tọ́dún ológbò. Inú mi dùn, ara mi yá gágágá. Mo lọ́mọ ẹgbẹ́ tún lé kankan sí. Kò pẹ́ kò jìnnà, wọ́n bá pè nínú ẹgbẹ́. Wọ́n bá ní wọ́n fẹ́ yan olórí mi. Adéjọkẹ́ o, ìwọ làwọn dẹ̀ fẹ́ mú lólórí. O dẹ̀ gbọ́dọ̀ fàkọ́ bí ọmọ rẹ̀ lẹ̀ ní. Kò sára tí mo fẹ́ dá o. Mo gbà sí wọn lẹ́nu. Mo pàkọ́ bí ọmọ mi lẹ̀. Èmi náà dolórí nínú ẹgbẹ́. Mo wá ń kérò wọnú ẹgbẹ́ wa. Ẹgbẹ́ wa wá pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ la wá ń gbáyùn. Èmi náà wá jókòó, mo wá fẹ̀yìntì, mo wá dẹni tó rán ọmọọṣẹ́ káàkiri. Wọ́n ń lọ ṣiṣẹ́ jáde fún mi. Ta fi ń gbá ẹ̀sì. A lè mú owó fáwọn ọmọọṣẹ́ wa. A máa ní kán lọ ṣẹ́ owó wá. Tán bá ti lọ ṣẹ́ owó wá, gbogbo owó tán ṣẹ́ yẹn, àwọn tó ṣẹ́ owó lọ́wọ́ rẹ̀ àti gba gbogbo ẹ̀sì kí wọn pátápátá. Tẹ́ra wá àwọn bọ́ ìpè òde ní o. Ojú kòkòrò wà tó máa ń pẹ́ lòmíì kú nínú wọn. Bí wọ́n bá ti rí àwọn àgbàlagbà kan, wọ́n á ṣàrùn tó mọ́ wọn. Wọ́n á fẹ́ káwọn àgbàlagbà yẹn máa fẹ́ àwọn torí owó tó wà lọ́wọ́ wọn. Àwa náà wá gbà àti fẹ́ wọn. A máa fẹ́ wọn, a máa ra bàtà fún wọn, a máa ra aṣọ fún wọn. Àwọn bọ́ìsì sìn yìí nìyẹn. Láì mọ̀ pé gbogbo àìsìkí ara wọn pátá òun là ń gbà. Ẹ̀yin ọmọ Nàìjíríà, àbúrò mi sáré wá jọ̀nàjọ̀nà níjọ́ kan, àǹtí mi. Wọ́n ti láwọn ọmọ òun ní skul, kò tówó kankan lọ́wọ́ wọn mọ́. Ẹ ṣàánú òun kóun lè ran ọmọ òun lọ. Mo ní kí la wà fúnra wa fún. Bẹ́ẹ̀ o, nígbà tèmi ò tí ì náwó lọ́wọ́, èmi lọ bá kún mi. Èmi tọ́ bàpò, èmi kówó ọ̀hún fún. Tẹ́ ẹ bá rántí o, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́nà àtàn lọ́jọ́ kìíní àná. Mọ́tò tó dànù tó jẹ́ párábìnrin kan ṣoṣo ló kú nínú mọ́tò yìí. Èmi tí mo pààrẹ̀, mo da mọ́tò yẹn nù. Mo dológbò, mo lọ da mọ́tò yẹn nù. Kò síbi tá a kì í jáde lọ. A lè lọ ṣiṣẹ́ láàrin ọjà. Tá a bá ti wọ àárín ọjà báyìí, kò sára tá a lè dá láàrin ọjà. Gbogbo ẹni tó bá ti fojú rí ológbò yìí láàrin ọjà báyìí, gbogbo ẹ̀sìn ti ara wọn pátápátá àtàn pátá. Kò sí nǹkan kan mọ́ lára gbogbo wọn. Òfúùtù fẹ́ tẹ̀ ní gbogbo àwọn tó jókòó ń bẹ̀ ń jọ yìí. Agbára tá a ní yìí náà, la fi sọ àwọn èèyàn dájá, la fi sọ wọ́n dológbò. Ṣùgbọ́n ìta bá sọ dájá tá a dẹ̀ sọ dológbò, kò sí agbára fún wa mọ́ láti sọ dé èèyàn. Òun la máa dà síta
nígbà tí ẹlẹ́dàá wọn bá gbàbọ̀dé mọ́. Òun làwọn ọ̀pọ̀lọpọ̀ ń rà tí wọ́n rò bá wọn ń jajá láì mọ̀ pé èèyàn lásán náà ń jẹ. Ọ̀pọ̀ míì lẹ máa rí tó yẹ pé tó bá ti jajá tó ti mọ́ ọ lára ìwà rẹ̀ ò ní yàtọ̀ sí tajá, ara àwọn tá a dà síta ni o. Ó wá dijọ́ kan ọmọbìnrin kan à ń pè ní Yerelu inú ẹgbẹ́ wa lòun náà wà tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti gbọ́ lọ́hún gbọ́, ó ti gbẹ̀sìn. Bó ṣe wá bá mi léńjọ́ kan nìyẹn ló bá ní Adéjọkẹ́ o kémi ó gba Jésù, ó bá ṣàbẹ̀rẹ̀ sí wàásù lóríṣiríṣi. Èmi àti Yerelu bá tààtà a bá fìjà pẹ́ ta, mo pariwo lé lórí gan, tá a jà gidi gan. Bí Yerelu ṣe bínú kúrò lọ́dọ̀ mi nù, bẹ́mi náà ṣe bínú kúrò lọ́dọ̀ rẹ̀ nù, lóníkálùkù bá wà lórí ọwọ́ ẹ̀. Mélòó la fẹ́ kà nínú yín Adépèlé, gbogbo ọ̀nà míì tá a tún gbà tá a fi ń gba ẹ́sìkì. Bí ká kówé lọ léèwé, bí ká fá ọmọ léèwé láṣọ, bí ká fún wọn ní báírò. Ìyẹn lẹ máa ra wọn míì tó máa parí ìwé tó máa wáṣẹ́ tí wọn ò ní ríṣẹ́ torá àti lo gbogbo ẹ́sìkì wọn ni. Nínú àwọn agbára tá à ń lò jù òun lágbára ológbò tá a máa ń lò jù nìyẹn o. Ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àfáà ọ̀dọ̀ wa náà ti ń gbàgbára, ọ̀pọ̀lọpọ̀ wòlíì ọ̀dọ̀ wa náà ti ń gbàgbára. Ó wá di ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ l'Álábà ní mọ́ṣáláṣí, àfáà yìí ló fi wá wàásù, wọ́n ṣe rán mi lọ bá a nìyẹn. Mo bá fò sórí mọ́ṣáláṣí yìí, báwọn èrò inú mọ́ṣáláṣí yìí ṣe tú jáde nìyẹn. Wọ́n bá bẹ̀rẹ̀ sí dá mi sí mi lára, láì mọ̀ pé omi tí wọ́n ń dà sí mi lára yẹn wọ́n fi ń fún mi lágbára sí i ni. Èmi bá ń jó lórí páànù mò ń yọ̀, ṣùgbọ́n arákùnrin kan wá ṣàyà gbàǹgbà, ó lóun fẹ́ mọ ẹyẹ tó ń ké lókè, ló bá ń gòkè bọ̀ wá bá mi. Inú bí mi, bí mo ṣe já arákùnrin yìí bọ́ nìyẹn, mo já bọ́ mo bá pàdánù, bárakùnrin ṣe bú nìyẹn. Inú bí mi, àáfàá gangan tó yọjú sí mi, mo wá wò pé àbọ̀ wá bá lọ̀rọ̀ àáfàá. Bí mo ṣe padà sílé nìyẹn. Bí mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan pé gbogbo agbára tá à ń lò agbára ológbò ni. Gbogbo ibikíbi tí n bá ti dé, tí n bá ti di ológbò, tó bá ti gbọ́ ohùn mi, gbogbo àìsìkì wọn pátá ni mo ti gbà. Kò sí ẹnì kankan tó nágbára mọ́ nínú wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ọ̀rọ̀ lẹ gbọ́ yìí. Ó wá dijọ́ kan, ọmọ tí mo fẹ́ràn jù nínú ọmọọṣẹ́ mi, mo bá rán ọmọ yìí iṣẹ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ọmọ yìí ló dùn mí jù, torí pé kí ni mo fẹ́ràn ọmọ yìí. Ọmọ yìí ni mo rán níṣẹ́, ní wàhálà dé bá mi. Ọmọ yìí dológbò ló bá jáde lọ. Tẹ́ ẹ bá rántí l'Agége, mọ́tò kan pa ológbò. Ọmọ yìí lológbò tó kú níjọ́ yẹn. Ẹ̀yin ọmọ Nàìjíríà, bí mo ṣe wọ wàhálà yìí rèé látijọ́ yìí o. Àwọn ọmọ méjèèjì tí mo bí tó kù fún mi gẹ́gẹ́ bí ọmọ, àwọn ọmọ méjèèjì yóò máa sàn mọ́. Àwọn ọmọ méjèèjì yìí ti di dìdìrìn. Èmi ìyágo ò nálàáfíà. Ọkọ mi ni mo dẹ̀ ti sọ dẹrú yìí. Ọkọ mi ló máa ń bá mi pọn mi, òun ló máa fọ pátá mi. Mo wá sọkọ mi dẹrú, mo wá mú òsìn bí ẹran. Pé mi àtàwọn ọmọ mi méjì tó kù orí ìdùbúlẹ̀ àìsàn la wà báyìí. Nínú àwọn tá a jọ wà ládùúgbò tí mo ti ṣe oore ẹ̀kẹ́ǹdẹ́ fún, tọ́rọ̀ bóore gidi ni mo ṣe fáwọn. Inú wọn náà mà tún wọlé wá bá mi, náà gbé mi lọ sí ṣọ́ọ̀ṣì. Nígbà àwọn èdè ṣọ́ọ̀ṣì,
pásítọ̀ bá dáfi tí n bá jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣe. Ẹ̀yin ọmọ Nàìjíríà, gbogbo ẹ̀ṣẹ̀ náà ni mo ti jẹ́wọ́ yìí torí kì í ṣẹjọ́ mi. Ẹ ṣàánú mi bí mo bá tiẹ̀ kú, ẹ jẹ́ n rí ìjọba Ọlọ́run wọ̀. Ẹ ṣíjú àánú wò mí, ẹ má jẹ́ kí n bá ikú, ara ni mí, ẹ jọ̀ọ́. Àwọn ẹ̀ṣẹ̀ náà ni mo jẹ́wọ́ yìí, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ ṣàánú mi. Wọ́n dẹ̀ ti sọ fún mi nínú ẹgbẹ́ tí n bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ máa kú. Mi ò dẹ̀ fẹ́ kú pẹ̀lú ọmọ méjì lọ́wọ́. Àwọn ọmọ mi ò lè dìde lórí àárẹ̀. Ọkọ mi ló ti di dìdìrìn sínú ilé yìí. Èmi fúnra mi wà ní dùbúlẹ̀ àìsàn. Ẹ ṣàánú mi, mo ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ọ̀nà tí n bá fẹ́ gbà, ẹ sọ fún mi, ẹ ṣàdúrà fún mi. Èmi kọ́ o, ìṣẹ́ ló mú mi ṣe gbogbo nǹkan yìí o. Ẹ̀yin ọ̀dọ́ wò yìí, ẹ jọ̀ọ́, tẹ́ ń wá ṣúgà mọ́mì, tẹ́ ń wá ṣúgà dàdì, ẹ ṣọ́ra yín o. Ẹ ṣọ́ra yín, wọn ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Ẹ ṣọ́ra yín. Advice mi fún gbogbo ẹ̀yin èèyàn pátápátá. Ẹ jọ̀ọ́, ìṣẹ́ tó bá ṣẹ́ mọ́ fógún ọdún, bí ìyà bá jọmọ fọ́gbọ̀n oṣù, níjọ́kanjọ́kan á dópin. Ẹ má torí àìlówó lọ́wọ́ kẹ́ tọrùn bọ ohun tí ò yẹ kẹ́ tọrùn bọ̀, kẹ́ tójú bọ ohun tí ò yẹ kẹ́ tójú bọ̀. Ẹ fi tèmi Adéjọkẹ́ ṣe àríkọ́gbọ́n gidigidi. Ẹ wò mí báyìí o, tí n bá tiẹ̀ wá bọ́nú gbogbo òṣòro yìí sí, ṣáwọn tó ti mọ̀ mí léèyàn burúkú tẹ́lẹ̀tẹ́lẹ̀, ìjẹ́ wọ́n lè fojú èèyàn rẹ̀ wò mí. Mo bẹ̀ yín, ẹ má tọwọ́ bọ nǹkan tí ò yẹ kẹ́ tọwọ́ bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ṣì wà nú ẹgbẹ́ òkùnkùn, kò sí agbára kankan fún yín o, àfi kẹ́ ẹ jáwọ́, kẹ́ ẹ gba Jésù lólúwa àtolùgbàlà yín. Jésù nìkan ló lè gbà yín là o, lẹ́yìn Ọlọ́run kò sí ẹlòmíì mọ́. Ẹ ṣàánú èmi o, ẹ̀yin ọmọ Nàìjíríà. Mo gbàdúrà fún gbogbo yín pátápátá. Àtẹ́tí tó ń gbọ́ mi, àtójú tó ń wò mí, ẹ̀ ní bọ́ sọ́wọ́ ayé o. Ọwọ́ ayé ò ní tẹnì kọ̀ọ̀kan yín, páńpẹ́ ayé ò ní mú yín, ẹ̀ ní bọ́ sọ́wọ́ alágbèédá o.